Àjàbọ̀ kì í ṣẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ èrò. Àjàbọ̀ kì í ṣẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ èrò. Bí dàda mi bá lu bí àfẹ́ kù. Bí dàda mi bá lu bí àfẹ́ kù ni. Àdìtúláyé kò ṣeé tú, ẹni bá wáyé títí tó bá fẹ́ tú di ayé yóò tú di ara rẹ̀ mọ́. Osodiran, the beginning of Koleoso. Ẹ wò ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ fíìmù àgbéléwò tí wọ́n jẹ́ olólùfẹ́ eré sinimá ni wọ́n ti jáde síta wípé fíìmù Osodiran tó jáde látọwọ́ Itele yìí wọ́n ní ẹ wò Osodiran yìí ò dùn rárá o, kò dàbí Koleoso. Expectation àwọn pẹ̀lú Osodiran wọ́n ní Itele wọ́n ló follow hand àwọn. Ìyẹn ni Kemity náà bá bẹ́ síta kàṣàgbà ó ní iṣẹ́ rí fíìmù Osodiran tẹ́ ṣẹ̀ṣẹ̀ wò tán yẹn tá a ṣẹ̀ṣẹ̀ release yẹn ó ní kì í ṣe continuation of Koleoso. Torí àwọn èèyàn ti ń wò pé continuation of Koleoso bí i Koleoso part 11 àbí Koleoso continuation ni ó ní rárá ó ní is another film entirely. Téèyàn bá dẹ̀ wo fíìmù yẹn láti ilẹ̀ tó parí ẹ̀ ń téèyàn bá wo Koleoso rárá gan tó bá wo Osodiran yẹn láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Osodiran yẹn tó fi parí ẹ̀ ó ní ó máa yéèyàn ni o ó ní pé torí pé fíìmù yẹn ó wà straight forward ó lọ straight forward. Ṣùgbọ́n ẹ̀yin tèmi lórí ìkànnì Tatafo Naija ẹ ṣáà ti mọ̀ wípé ìgbádùn tiyín gangan òun ló jà wá lógún o. Ṣé kí n má tàn yín? Itele ẹ wò ó fíìmù Osodiran yóò dùn rárá àti rárá ni. Bá a bá wí á kú bá a sì wí ọ̀run náà là ń lọ. Osodiran yìí kò dàbí Koleoso lọ́dọ̀ tèmi ìmọ̀ titi yín. Tó bá jẹ́ pé Osodiran yìí ó dùn bíi Koleoso ẹ bá mi type ẹ̀ sábẹ́ comment section fídíò yìí. Tẹ́ ẹ bá gbádùn Osodiran ẹ bá ń type ẹ̀ sábẹ́ comment section fídíò yìí. Bẹ́ẹ̀ bá gbádùn ẹ̀ tó bá jẹ́ pé Osodiran yìí ó kù díẹ̀ káàtó kò dàbí Koleoso ẹ type ẹ̀ náà sábẹ́ comment section fídíò yìí. Nínú Osodiran yìí àti Koleoso èwo ló dùn jù, èwo lẹ́yìn like jù, èwo lẹ gbádùn jù, ẹ bá ń type ẹ̀ sábẹ́ comment section fídíò. Èmi ò tiẹ̀ fọ́ fún Kemity tó sọ pé Osodiran kò kí ń ṣe continuation Koleoso, mi ò fọ́ fún rárá torí pé mo mọ̀ pé wọ́n kàn gbé wa mọ́ra náà ní dey play ni. But nǹkan tèmi fọ́ fún nínú Osodiran yẹn scene tí mo kọ́kọ́ fọ́ fún òun ni scene ni Luku àti Osolomo tí wọ́n ń ṣe boyfriend and girlfriend tí Luku tó ti ní mind pé òun tún máa bó ọ̀rẹ́ Osolomo jẹ́. Bẹ́ẹ̀ ni Luku fẹ́ lá píópíó ọ̀rẹ́ Osolomo lo ọgbọ́n àgbà ìjìnlẹ̀ Yorùbá fún ni Luku bá bẹ̀rẹ̀ sí pọ̀ tẹnu ẹ̀ lẹ̀. Nínú àwọn scene tí mo tún fọ́ fún òun ni Osodiran Ibrahim Itele níbi tó ti joyè abókù sọ̀rọ̀ tó ti lọ jí òkú Láwùyí tó ń béèrè lọ́wọ́ Láwùyí pé irú ikú wo ló pa Láwùyí tí Láwùyí fi jẹ́wọ́ pé ẹ̀gbọ́n òun gangan ló ṣekú pa òun. Kí ló dẹ̀ jẹ́ kẹ́gbọ́n òun pa òun ni pé òun tú àṣírí ẹ̀gbọ́n òun fún girlfriend òun wípé ẹ̀gbọ́n òun yẹn gan ló pa bàbá àwọn, Ògún ló dẹ̀ fi pa bàbá àwọn. Torí abo ni Láwùyí lẹ́nu Láwùyí ò ṣe bò mọ́ nínú fíìmù Osodiran yẹn náà ni ẹnu Láwùyí ò bò mọ́ nítorí abo nítorí abẹ́ abo. Òun ló dẹ̀ jẹ́ kí ẹ̀gbọ́n ẹ̀ kó ṣekú pa Láwùyí náà bó ṣe pa bàbá ẹ̀ náà nínú Láwùyí. But ibi tó interest mi òun níbi tí Ibrahim Itele Osodiran tó ti jí Láwùyí yẹn mo like ibẹ̀ yẹn náà. Amazing. Another one tí mo tún like òun ni scene apá àti Òjó tí wọ́n jẹ́ ọ̀rẹ́ Osodiran tí wọ́n lọ fi orúkọ Osodiran gbé ewúrẹ́ léwúrẹ́ tán fi ń pata sẹ́nu tán ní ibi tẹ́ran ń gbà fọnkun òun Osodiran ń gbé sẹ́nu. Ṣé like ibẹ̀ yẹn náà? Èmi mo like scene yẹn, mo like ibẹ̀ yẹn náà nínú Osodiran yẹn náà ni. Àmọ́ ibi tó wá convince mi nínú fíìmù Osodiran yìí, ibi tó convince èmi òun ni iléèwé àwọn òkú tó tún wà nínú iléèwé àwọn alààyè. Ó gbẹnu tán o. Àǹtí Sídí àkúdàáyà Sídí tún ṣe èbó. Ó lágbára o nínú Osodiran yìí o. Mo tún like scene ibi tí Iyọ̀ tó ti ń sọ pé òun ṣàárín nǹkan tó ń strange nínú school àwọn. Òun rí nǹkan tó ń strange bó ti jẹ́ pé bẹ́ẹ̀ yẹn ó wà
ó wà confusing bákan kò yé mi dáadáa torí ibẹ̀ yẹn ó gùn díẹ̀ kò dẹ̀ yé mi at the end of the day ṣáà gbé at the end of the day náà wọ́n padà gbé wa mọ́ra ni but notwithstanding fíìmù Osodiran yẹn náà ṣó dùn ṣẹ́yìn láìkẹ́ bíi Koleoso lọ́dọ̀ tèmi kò dùn dáadáa bíi Koleoso tó bá jẹ́ pé ẹ̀yin gbádùn Osodiran yìí bíi Koleoso ẹ já pàdé ní comment section fídíò yìí tẹ́yìn ò bá gbádùn ẹ̀ bíi Koleoso ẹ fi sí comment section yìí tẹ́ bá dẹ̀ ń retí part 2 apá kejì Osodiran part 2 apá kejì Osodiran ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ti ń sọ wípé kí Itele Ibrahim Itele kó drop apá kejì Osodiran yìí àwọn fẹ́ wò tẹ́yìn náà bá gbádùn Osodiran tẹ́ fẹ́ kí wọ́n drop Osodiran apá kejì part 2 ẹ jẹ́ ká sọ sínú abẹ́ comment section fídíò yìí káwo ibi tí fíìmù yẹn tó ti máa continue pẹ̀lú part 1 níbi tó ti máa connect pẹ̀lú part 1 Osodiran. Ẹ má gbàgbé ẹ má bá ń click lórí subscribe button ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi pín kó délé kó dóko dáadáa Osodiran apá kejì ó máa tó jáde síta kásàgbọ́à. Àjàbò kì í ṣẹ́jú ọ̀pọ̀lọpọ̀ èrò. Àjàbò kì í ṣẹ́jú ọ̀pọ̀lọpọ̀ èrò. Bídàdà bálùkì àfẹ́ kù. Bídàdà bálùkì àfẹ́ kù ni. àdìtú láyé kò ṣeé tú ẹni bá wáyé títí tó bá fẹ́ tú di ayé yóò tú di ara rẹ̀ mọ́. Ẹgbẹ́ kì í ṣẹgbẹ́ ẹṣin. Ẹgbẹ́ kì í ṣẹgbẹ́ ẹṣin. Àjàbò kì í ṣẹjú ọ̀pọ̀lọpọ̀ èrò. Àjàbò kì í ṣẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ èrò. Bídàdà bálùkì àfẹ́ kù. Bídàdà bálùkì àfẹ́ kù ni. àdìtú láyé kò ṣeé tú ẹni bá wáyé títí tó bá fẹ́ tú di ayé yóò tú di ara rẹ̀ mọ́.